rí dájú pé irú ìkọlù yìí kò ṣẹlẹ̀ mọ́. Gómìnà Makinde ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀ látàrí ìkọlù tí àwọn agbébọn tún ṣe sí ọ́fíìsì àwọn asọgbo ọba níjọba ìbílẹ̀ Oriire nílùú Ogbomọsọ. Má ṣe dáwọ́ wiwa sórílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ ìlú abínibí rẹ̀ dúró. Àwọn olùgbé-ilu Ṣàgámù ló rawọ-ẹbẹ sí Joshua bẹ́ẹ̀. Ileesẹ Ọlọpa náwó gan arákùnrin kan fẹ̀sùn fífi ipá bá ọmọ bíbí inú rẹ̀ ọmọdébìnrin ọmọ ọdún 8 lájọṣepọ̀ ní Bauchi. Dátì ẹ mọ̀ o, ẹ gbọ́ òfin tí ìjọba Amẹ́ríkà ṣẹ̀ṣẹ̀ gbé kalẹ̀ fáwọn tó bá fẹ́ ṣe ìrìn àjò afẹ́ tàbí lọ ra ọjà níbẹ̀ láti Nàìjíríà. Lẹ́yìn gbogbo atótónu, ilé-ẹjọ́ gba béèlì agbẹjọ́rò àgbà Nàìjíríà tẹ́lẹ̀ Malami pẹ̀lú 500 million naira àti onídùúró 2. Dátì ẹ mọ̀ o, èyí làwọn àtúntò tí ìjọba Nàìjíríà mú bá ètò ìdánwò WAEC àti NECO láti dènà àwọn àṣemáṣe mọ̀gòmọ́gó. Ìdìtẹ̀gbàjọba tó wáyé ní Burkina Faso forí ṣánpọ́n ọ̀gágun Traoré móríbọ lọ́wọ́ ìkọlù ikú. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ìjọba mi yóò rí dájú pé irú ìkọlù yìí kò ṣẹlẹ̀ mọ́. Gómìnà Makinde ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀ látàrí ìkọlù tí àwọn agbébọn tún ṣe sí ọ́fíìsì àwọn asọgbo ọba níjọba ìbílẹ̀ Oriire nílùú Ogbomọsọ. Ó mà wá dójú ẹ̀ báyìí o. Ọ̀rọ̀ ètò ààbò ọ̀hún ti wá polúkúmuṣu báyìí látàrí ìkọlù àwọn agbébọn sí igbó ọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ọ̀sẹ̀ yìí níbi tí wọ́n ti pa ọdẹ asọgbo 5. Gómìnà ìpínlẹ̀ náà Seyi Makinde ti ní irú rẹ̀ kò ní wáyé mọ́. Nínú ọ̀rọ̀ tí Makinde fi sójú òpó ayélujára Twitter rẹ̀ lọ́jọ́rú Wednesday ló ti fìdí ìṣẹ̀lẹ̀ ìkọlù tó wáyé ní abúlé Ọlọ́ka náà múlẹ̀. Ó bá àwọn mọ̀lẹ́bí àwọn tó pàdánù ẹ̀mí wọn lẹ́nu iṣẹ́ wọn náà kẹ́dùn pẹ̀lú. Gómìnà Makinde ṣàlàyé pé ìwádìí àwọn ẹ̀ṣọ́ aláàbò fi hàn pé àwọn agbésùnmọ̀mí tó ti ẹnu ibodè ibòmíràn wá ló ṣọṣẹ́ láabi náà. Àwọn ẹ̀ṣọ́ aláàbò ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti yanjú ìkọlù yìí kí wọ́n sì béèrè fún ìfọwọ́sowọ́pọ̀ àwọn olùgbé agbègbè náà bí wọ́n ṣe ń tọpinpin. Ó rọ àwọn olùgbé ìlú Ọ̀yọ́ pàápàá àwọn tó ń gbé níjọba ìbílẹ̀ Oriire àtàwọn míì lójú ọ̀nà ẹnu ibodè láti farabalẹ̀. Àwọn ẹ̀ṣọ́ aláàbò ti dá àlàáfíà padà sí agbègbè náà. Gómìnà Makinde ní ìjọba òun yóò rí dájú pé àwọn ṣe ohun gbogbo láti dènà irú ìkọlù yìí kó má bàa wáyé mọ́. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ Fẹ́mi Haruna ti ṣàbẹ̀wò síbùdó ìkọlù náà pẹ̀lú ikọ̀ rẹ̀. Ọ̀gá ọlọ́pàá Ọ̀yọ́ tó bá àwọn olórí agbègbè Ọlọ́ka sọ̀rọ̀ ṣàlàyé pé igbó ọba gan ni àwọn agbésùnmọ̀mí náà dojúkọ lòdì sí ohun tí àwọn kan sọ pé ìlú ni wọ́n torí rẹ̀ wá. Haruna sọ pé bí ìkọlù náà ṣe tó iléeṣẹ́ ọlọ́pàá létí ni àwọn ti rán àwọn ẹ̀ṣọ́ lọ síbẹ̀ kó má bàa di ohun tí yóò ràn kárí ìlú. Àtẹ̀jáde tí alukoro ọlọ́pàá Ọ̀yọ́ DSP Àyànládé Ọláyínká fi síta lọ́jọ́ Ìṣẹ́gun ló fi ṣàlàyé ìrìn àjò CP Haruna. Gẹ́gẹ́ bó ṣe wí, ọ̀gá ọlọ́pàá ẹkùn Ìkòyí àtàwọn ikọ̀ aláàbò mìíràn ni wọ́n lọ sí Ọlọ́ka láti dáàbò bo agbègbè náà kí wọ́n sì fimú fínlẹ̀ láti rí àwọn ẹ̀rí kan tàbí méjì mú. Nípa òkú àwọn asọgbo 5 náà, iléeṣẹ́ ọlọ́pàá sọ pé àwọn ti fi tọ̀wọ̀tọ̀wọ̀ ṣe wọ́n lọ́jọ́ sí ààyè ìgbókùsí. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti wá pàṣẹ àfikún àwọn ẹ̀ṣọ́ aláàbò sí agbègbè náà pẹ̀lú gbogbo ohun èlò tí wọ́n yóò nílò. Gbogbo ipá ló ní kí wọ́n sà láti mú àwọn tó ṣiṣẹ́ ibi yìí. Ìwádìí sì ti bẹ̀rẹ̀ pẹrẹu bí wọ́n ṣe sọ, èyí tó ń tọ́ka bí ọwọ́ yóò ṣe bá àwọn amòòkùnsìkà náà. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde iléeṣẹ́ ọlọ́pàá Ọ̀yọ́ ṣe wí, ìwádìí fi hàn pé àwọn agbébọn náà tó 12 tí wọ́n yadé láti àwọn igbó tó wà nítòsí. Bí wọ́n ti dé ni wọ́n ṣínà ìbọn bolẹ̀ sí ọ́fíìsì àwọn asọgbo ọba tí wọ́n ń pè ní Ranger Service. Bí wọ́n ti yìnbọn náà tán ni wọ́n sì sá lọ. Ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ní òun dúró digbí láti dáàbò bo àwọn èèyàn ibẹ̀ àti dúkìá wọn lọ́wọ́ ìkọlù káàkiri ìlú náà. Wọ́n fi dá aráàlú lójú pé gbogbo ìgbésẹ̀ tó yẹ ní àwọn ń gbé láti tètè mú àwọn tó ṣiṣẹ́ ibi náà tí wọn yóò sì fojú ba ilé ẹjọ́. Wọ́n ní kí gbogbo ará Ọ̀yọ́ fi ọkàn balẹ̀
bí wọ́n bá nílò láti kàn sí iléeṣẹ́ ọlọ́pàá ibẹ̀ ní pàjáwìrì nọ́mbà tí wọn kò ní fowó pè yìí ni kí wọ́n pè 615 tó bá sì ṣe ọ́fíìsì olú iléeṣẹ́ ọlọ́pàá Ọ̀yọ́ ni èyí ni wọn yóò pè bí àtẹ̀jáde náà sì sọ 08081768614 àti 07055495413. Má ṣe dáwọ́ wíwá sórílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ ìlú abínibí rẹ dúró. Àwọn olùgbé ìlú Ṣàgámù ló rawọ́-ẹ̀bẹ̀ sí Joshua bẹ́ẹ̀. Àwọn olùgbé ìlú Ṣàgámù ti rọ aṣáájú akànṣẹ́kù bí òjò lágbàáyé tẹ́lẹ̀ rí Anthony Joshua pé kó má jẹ́ kí ìṣẹ̀lẹ̀ ìjàmbá tó gba ẹ̀mí àwọn ọ̀rẹ́ rẹ̀ méjì náà da omi tútù sọ́kàn rẹ̀ nípa ìdarípadà wálé rẹ̀ sórílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ ìlú abínibí rẹ̀. Orí kó Joshua yọ nínú ewu ìjàmbá náà tó wáyé lójú ọ̀nà márosẹ̀ Èkó sílùú Ìbàdàn lọ́jọ́ 29 oṣù kejìlá ọdún 2025 tó kọjá lọ ṣùgbọ́n tí àwọn ọ̀rẹ́ rẹ̀ tó jẹ́ alábàáṣiṣẹ́pọ̀ ọmọ ẹgbẹ́ ikọ̀ rẹ̀ Shina Gami àti Lateef Lats Ayọ̀délé pàdé ikú òjijì nígbà tí ọkọ̀ Lexus SUV wọn lọ kọlu ọkọ̀ ńlá tirẹ́là tó páàkì sí ẹ̀bá ojú ọ̀nà ọ̀hún. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ burúkú náà àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti fi àìdùnnú wọn hàn tí wọ́n sì ń fi èrò wọn hàn síta pé akànṣẹ́kù bí òjò náà lè má fẹ́ darí padà sórílẹ̀-èdè Nàìjíríà mọ́ ṣùgbọ́n tí wọ́n ti ké sí i láti borí ìbẹ̀rù yòówù kó sì máa tẹ̀síwájú nípa mímáa ṣàbẹ̀wò sílùú abínibí rẹ̀ ní Ṣàgámù nípínlẹ̀ Ògùn. Ìbátan rẹ̀ tí ṣe ẹ̀gbọ́n rẹ̀ lọ́kùnrin Adédàmọ́lá Joshua ṣàlàyé nípa ìbáṣepọ̀ akànṣẹ́kù bí òjò pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn ìṣẹ̀lẹ̀ burúkú náà. Ó sọ wípé oríṣiríṣi ọ̀pọ̀ nǹkan ni àwọn ti gbọ́ ṣùgbọ́n ó ní ìdílé Kristẹni ni ìdílé àwọn ọkàn ìgbàgbọ́ làwọn sì fi mú ohun gbogbo. Ọ̀kan lára àwọn ọmọ ìlú náà Adéníjì Táíwò bá àwọn akọ̀ròyìn The Punch sọ̀rọ̀. Ó ní òun gbàgbọ́ pé ẹ̀rù yóò wà lára rẹ̀ láti má fẹ́ padà wálé mọ́ ṣùgbọ́n ó ní òun gbà lámọ̀ràn pé kó máa padà wá ìlú abínibí rẹ̀ bó ṣe máa ń ṣe tẹ́lẹ̀ nítorí pé kò lè fi ìlú bàbá rẹ̀ kalẹ̀. Táíwò ẹni tó tún ń ṣiṣẹ́ lórí ikọ̀ elétò ààbò ọba ìlú Ṣàgámù fi kún pé ọkàn àwọn bàjẹ́ ọkàn àwọn dàrú nípa ohun tó ṣẹlẹ̀ sí ọmọ àwọn lọ́kùnrin ìyẹn Anthony Joshua ẹni tó jẹ́ pé ó ti fẹ́ẹ̀ délé tán kó tó ṣe kòńgẹ́ ìjàmbá burúkú náà. Ó ní ṣùgbọ́n àwọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn sì gbàdúrà pé irú ìṣẹ̀lẹ̀ burúkú bẹ́ẹ̀ kò ní í ṣẹlẹ̀ sí mọ́. Ó ní kò sí ibi tí ìjàmbá ò ti lè wáyé ó lè ṣẹlẹ̀ níbòmíràn ṣùgbọ́n Ọlọ́run yóò túnbọ̀ máa wà pẹ̀lú rẹ̀ àti gbogbo wa. Ó ní kò sẹ́nì kankan ní Rẹ́mọ tó ń gbèrò ibi sí i torí ògo àwọn ni Anthony Joshua jẹ́. Ọlọ́kadà alùpùpù èrò tó pe orúkọ rẹ̀ ní ọ̀gbẹ́ni Táíwò tó gbé akọ̀ròyìn lọ sáàfin níbi tó ti bá àwọn ẹ̀ṣọ́ aláàbò ọba fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pàrọwà fún Joshua bákan náà láti máa wá sílé. Ó ní ìṣẹ̀lẹ̀ burúkú ló ṣẹlẹ̀ ṣùgbọ́n ó gbọ́dọ̀ borí ẹ̀rù náà. Ó ní àwọn ń gbàdúrà fún àwọn sì fẹ́ kó máa wálé. Arábìnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ abilékọ Florence Kẹ́hìndé ẹni tóun náà gun ọkọ̀ bọ́ọ̀sì kan náà pẹ̀lú akọ̀ròyìn rìnrìn àjò lọ sí Ṣàgámù láti ìlú Èkó fi èrò kan náà hàn nípa ìpadàbọ̀ wálé Joshua. Ó ní ògo Ṣàgámù ni àwọn yóò sì ṣàtìlẹ́yìn fún àwọn yóò sì dáàbò bò. Ṣẹ́gun Adébíyì ẹni tó darí àwọn akọ̀ròyìn lọ sílé mọ̀lẹ́bí Joshua ní Ṣàgámù tún ké sí akànṣẹ́kù bí òjò láti túbọ̀ jẹ́ ìsopọ̀ ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú Nàìjíríà múnádóko sí i. Ọjọ́ Ẹtì Friday tó kọjá ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn fìdí rẹ̀ múlẹ̀ pé Adéníyì Káyọ̀dé ẹni tó jẹ́ awakọ̀ Joshua ti jẹ́ gbígbé lọ sílé ẹjọ́ magistrate lórí ìṣẹ̀lẹ̀ ìjàmbá tó wáyé náà. Ẹ̀sùn tí wọ́n kà sí lọ́rùn ni ìwàkuwà ọkọ̀ ìwà àìbìkítà wíwa ọkọ̀ láìkíyèsára àìní ìwé àṣẹ awakọ̀ tó yanrantí. Ẹjọ́ náà sì ti jẹ́ sísún síwájú di 20 oṣù kìíní ọdún 2026 tí a wà yìí. Iléeṣẹ́ ọlọ́pàá náwó gan arákùnrin kan fẹ̀sùn fífipá bá ọmọ bíbí inú rẹ̀ ọmọdébìnrin ọmọ ọdún 8 lájọṣepọ̀ ní Bauchi. Iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà ẹ̀ka tìpínlẹ̀ Bauchi ti jẹ́ kó di mímọ̀ pé ọwọ́ àwọn ti tẹ arákùnrin kan ẹni ọdún 28 28 years fẹ̀sùn ìwà ọ̀daràn ìtinilọ́pọ̀npọ̀n ìkọlù àti ìfipábá ọmọ bíbí inú rẹ̀ ọmọdébìnrin ọmọ ọdún 8 lájọṣepọ̀. Ọ̀rọ̀ náà ló jẹyọ jáde
nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́bọ̀ Thursday nípasẹ̀ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Nafiu Habib ṣàlàyé pé lọ́jọ́ 21 oṣù kejìlá ọdún 2025 ọkùnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Bafaji Muhammed ta olú àgọ́ iléeṣẹ́ ọlọ́pàá Alkaleri lólobó pé ní 30 oṣù kejìlá ọdún 2025 ní déédéé aago 6:30 ìrọ̀lẹ́ ọkùnrin kan Bafaji Abba ẹni ọdún 28 tí wọ́n jọ ń gbé agbègbè kan náà pẹ̀lú olùfẹjọ́sùn ṣe bẹ́ẹ̀ tán ọmọ bíbí inú rẹ̀ lóbìnrin tí wọ́n forúkọ bò láṣìírí ọmọ ọdún 8 lọ balùwẹ̀ iléèwẹ̀ tó sì ṣe bẹ́ẹ̀ fi tipátìkúùkù bá ọmọdébìnrin náà lájọṣepọ̀ lójú ara rẹ̀ àti nípasẹ̀ ojú ilé ìgbọ̀nsẹ̀ fún bí ìgbà 5 ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́jọ́ kan tako ìfẹ́ ọmọdébìnrin náà. Lẹ́yìn tí iléeṣẹ́ ọlọ́pàá gba ìtanilólobó náà ikọ̀ agbófinró ọlọ́pàá ti CSP Kadiri Danjuma DPO Alkaleri léwájú rẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣàbẹ̀wò síbi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé tí wọ́n sì gbé olùfarakásá náà lọ ọgbà ilé ìwòsàn general ní Alkaleri fún ìtọ́jú kánmọ́nkóbó tí wọ́n sì tún fi ìgbóró òfin gbé àfúrásì náà. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá jẹ́ kó di mímọ̀ pé lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò àfúrásì náà jẹ́wọ́ ìwà ọ̀daràn rẹ̀ lẹ́rọ̀ láì ní wàhálà nínú. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá sọ wípé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Bauchi Sanni Olórí Aliyu ti darí àgọ́ ọlọ́pàá DPO ẹ̀ka agbófinró tó ń rí sí ìwádìí ìṣẹ̀lẹ̀ ọ̀daràn SCID láti gùn lé iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ tó lóòrìn tó rọ̀ mọ́ ẹjọ́ náà. Habib sọ wípé àwọn yóò gba àkọsílẹ̀ nípa rẹ̀ kalẹ̀ yóò sì jẹ́ títari lọ ilé ẹjọ́ fún àwọn ìwà ọ̀daràn tó wù àti ìjìyà òfin tó tọ́. Dá tí ẹ mọ̀ o ẹgbẹ́ òfin tí ìjọba Amẹ́ríkà ṣẹ̀ṣẹ̀ gbé kalẹ̀ fáwọn tó bá fẹ́ ṣe ìrìn àjò afẹ́ tàbí lọ ra ọjà níbẹ̀ láti Nàìjíríà. Orílẹ̀-èdè Amẹ́ríkà ti gbé òfin tuntun léde fáwọn orílẹ̀-èdè kan tó fi mọ́ Nàìjíríà tó bá fẹ́ ṣe ìrìn àjò lọ sí orílẹ̀-èdè náà yálà fún àbẹ̀wò tàbí láti lọ ra ọjà. Òfin yìí ló de àwọn tó bá fẹ́ gba físà B1 tàbí B2 tí wọn yóò sì máa san owó tí iye rẹ̀ fẹ́ tó mílíọ̀nù 7 sí mílíọ̀nù 22 náírà $5,000 sí $15,000 kí wọ́n tó lè rí físà gbà. Ohun tí owó náà wà fún ni pé wọ́n máa gba owó náà sọ́wọ́ títí ẹni náà fi máa padà sí Nàìjíríà. Ìgbésẹ̀ yìí ló ń wáyé láti lè rí i pé àwọn tó ń wọ Amẹ́ríkà láti àwọn orílẹ̀-èdè kan tó fi mọ́ Nàìjíríà kò lò kọjá àsìkò tí wọ́n fún wọn lọ. Àwọn tó ń béèrè fún físà láti lọ ṣe ìrìn àjò afẹ́ àti àwọn tó fẹ́ lọ ra ọjà ní òfin tuntun yìí bá wí kò kàn àwọn tó fẹ́ gba físà láti lọ máa gbé Amẹ́ríkà pátápátá. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí Amẹ́ríkà fi sójú òpó ayélujára wọn, wọ́n ní sísan owó náà kò túmọ̀ sí pé Amẹ́ríkà máa fún wọn ní físà. Wọ́n ní ẹnikẹ́ni tó bá san owó láì gba àṣẹ látọ̀dọ̀ àwọn òṣìṣẹ́ ètò ìrìnnà Amẹ́ríkà ni ó ṣeéṣe kí wọ́n má rí owó wọn gbà padà. Nínú àwọn orílẹ̀-èdè 28 tí Amẹ́ríkà fi léde pé òfin náà kàn, 24 nínú wọn ló jẹ́ ilẹ̀ Áfíríkà tí Nàìjíríà náà sì wà lára wọn. Ní ọjọ́ 21 oṣù kínní ọdún 2026 ni wọ́n máa bẹ̀rẹ̀ àmúṣẹ òfin yìí fún Nàìjíríà àtàwọn orílẹ̀-èdè kan. Lára àwọn orílẹ̀-èdè tí ìlànà tuntun náà kàn tí wọ́n sì máa bẹ̀rẹ̀ àmúṣẹ òfin náà lọ́jọ́ 21 oṣù kínní ní Algeria, Angola, Antigua àti Barbuda, Bangladesh, Benin, Burundi, Cabo Verde, Central African Republic, Côte d'Ivoire, Cuba àti Dominica. Àwọn míì ní Fiji, Gabon, Guinea, Guinea-Bissau, Nepal, Senegal, Togo, Tonga, Tuvalu, Uganda, Venezuela àti Zimbabwe. Ní oṣù kẹjọ àti oṣù kẹwàá ní àmúṣẹ òfin yìí yóò wáyé fáwọn orílẹ̀-èdè bíi The Gambia, Tanzania àti Zambia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà sì sọ, ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe ìrìn àjò lọ sí Amẹ́ríkà láti àwọn orílẹ̀-èdè yìí yálà fún ìgbafẹ́ tàbí láti lọ ra ọjà, onítọ̀hún yóò san $5,000, $10,000 tàbí $15,000. Lásìkò tí ẹni náà bá lọ fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò ni wọ́n máa sọ iye tí yóò san fún un. Bákan náà ni wọ́n ní ẹni náà gbọ́dọ̀ ṣe àgbékalẹ̀ fọ́ọ̀mù Department of Homeland Security Form 1352 tó sì gbọ́dọ̀ gbà láti san owó náà. Bẹ́ẹ̀ náà ni wọ́n sọ pé onítọ̀hún gbọ́dọ̀ bá àwọn pápákọ̀ òfurufú Amẹ́ríkà wọ orílẹ̀-èdè náà
tó fi mọ́ Boston Logan International Airport, John F. Kennedy International Airport ní New York àti Washington Dulles International Airport ní Virginia. Gẹ́gẹ́ bí ìdarí náà sì sọ, tí ẹni náà bá kúrò ní Amẹ́ríkà lọ́jọ́ tí wọ́n fún un tàbí ṣáájú ọjọ́ náà ló máa gba owó rẹ̀ padà, ṣùgbọ́n tó bá kọjá ọjọ́ tí wọ́n fún un wọn kò ní jẹ́ kí wọ́n wọ Amẹ́ríkà. Ìgbésẹ̀ yìí ló ń wáyé lẹ́yìn ọ̀sẹ̀ kan tí Amẹ́ríkà fòfin de Nàìjíríà àtàwọn orílẹ̀-èdè míì. Fún Nàìjíríà, ilẹ̀ Amẹ́ríkà US ní ìkọlù àwọn agbésùnmọ̀mí tó fi mọ́ Boko Haram àti ISIS láwọn apá ibìkan wà lára ìdí tí wọ́n ṣe gbé òfin náà kalẹ̀. Lẹ́yìn gbogbo atótónu, ilé-ẹjọ́ gba béèlì agbẹjọ́rò àgbà Nàìjíríà tẹ́lẹ̀ Malami pẹ̀lú 500 million naira àti onídùúró méjì. Ilé-ẹjọ́ gíga àpapọ̀ nílùú Àbújá ti gba béèlì agbẹjọ́rò àgbà àti mínísítà ètò ìdájọ́ Nàìjíríà tẹ́lẹ̀ Abubakar Malami pẹ̀lú 500 mílíọ̀nù náírà 500 million naira àti onídùúró méjì. Adájọ́ Emeka Nwite ló fún Malami ní béèlì náà sọ pé àwọn onídùúró méjì ọ̀hún gbọ́dọ̀ ní ilé lágbègbè Asokoro, Maitama tàbí lágbègbè Gwarinpa l'Àbújá. Adájọ́ tún pàṣẹ pé àwọn tí yóò ṣe onídùúró Malami gbọ́dọ̀ mú ìwé ìrìnnà wá ilé ẹjọ́. Ẹ̀sùn oníkókó 16 tó dá lórí jíjí owó ìlú kó lọ sí ilẹ̀ òkèrè ní àjọ EFCC fi kan Malami àti ẹbí rẹ̀. Dúkìá tó tó 8.7 billion naira ní EFCC fẹ̀sùn kan Malami wípé ó fi owó ìlú rà. Ọgbà ẹ̀wọ̀n Kùjé ní Abubakar Malami agbẹjọ́rò àgbà Nàìjíríà tẹ́lẹ̀ náà ti sọdún tuntun 2026. Ọgbà ẹ̀wọ̀n Kùjé l'Àbújá ní agbẹjọ́rò àgbà àti mínísítà ètò ìdájọ́ Nàìjíríà tẹ́lẹ̀ Abubakar Malami ti ṣe ọdún tuntun 2026 lẹ́yìn tí ilé ẹjọ́ pàṣẹ pé kó wà láhàámọ́ lórí ẹ̀sùn ìwà àjẹbánu tí wọ́n fi kàn án. Àjọ EFCC gbé Malami àti ọmọkùnrin rẹ̀ Abubakar Malami Jr. àti arábìnrin kan Basiru Asabe lọ ilé ẹjọ́ lórí ẹ̀sùn oníkókó 16 tó dá lórí jíjí owó ìlú kó lọ sókè òkun àti àṣìlò ọ́fíìsì. EFCC fẹ̀sùn kan Malami pé ó lo ọ́fíìsì rẹ̀ nígbà tó wà nípò agbẹjọ́rò àgbà láti jí owó ìlú kó, èyí tí wọ́n ló fi ra oríṣiríṣi dúkìá bíi ilẹ̀, ilé àti ilé ìtura káàkiri orílẹ̀-èdè Nàìjíríà tó fi mọ́ Àbújá, ìpínlẹ̀ Kebbi àti Kano. Àmọ́ àwọn èèyàn mẹ́tẹ̀ẹ̀ta sọ fún ilé ẹjọ́ pé àwọn kò jẹ̀bi ẹ̀sùn tí EFCC fi kan àwọn. Lẹ́yìn náà ni adájọ́ Emeka Nwite pàṣẹ wípé kí wọ́n kó wọn lọ sí àhámọ́ lọ́gbà ẹ̀wọ̀n Kùjé títí di àsìkò tí ilé ẹjọ́ yóò fi ṣe àgbéyẹ̀wò béèlì tí wọ́n ń béèrè fún. Lásìkò ìjọba Muhammadu Buhari ni Malami jẹ́ agbẹjọ́rò àgbà àti mínísítà ètò ìdájọ́ ní Nàìjíríà. Adájọ́ Nwite pàṣẹ wípé ọjọ́ kejì oṣù kínní ọdún 2026 ní ilé ẹjọ́ yóò gbọ́ àwíjàre Malami àtàwọn méjì yòókù fún béèlì. Adájọ́ ní olùjẹ́jọ́ kínní àti èkejì yóò wà ní àhámọ́ lọ́gbà ẹ̀wọ̀n Kùjé nígbà tí olùjẹ́jọ́ kẹta yóò wà láhàámọ́ lọ́gbà ẹ̀wọ̀n Suleja. Dá tí ẹ mọ̀ o, èyí làwọn àtúntò tí ìjọba Nàìjíríà mú bá ètò ìdánwò WAEC àti NECO láti dènà àwọn àṣemáṣe mọ̀gòmọ́gó. Ìjọba Nàìjíríà ti kéde àwọn àyípadà kan sí ètò ìdánwò àṣekágbá nílé ẹ̀kọ́ girama ìyẹn West African Certificate Examination WAEC àti National Examination Council NECO bẹ̀rẹ̀ láti ìdánwò ọdún 2026. Ìgbésẹ̀ yìí ló ń wáyé gẹ́gẹ́ bí iléeṣẹ́ tó ń rí sí ètò ẹ̀kọ́ ní Nàìjíríà sì sọ láti kojú àwọn àṣemáṣe kan tó máa ń wáyé lásìkò àwọn ìdánwò náà. Ètò ìdánwò WAEC àti NECO ló wà fáwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ girama tí wọ́n wà ní ìpele àṣekágbá tí wọ́n sì múra láti lọ sí ilé ẹ̀kọ́ gíga. Níbi ètò ìdánwò WAEC tọdún 2025 kò dín ní ìdá 10 èsì ìdánwò tí ìjọba kọ̀ láti fi síta nítorí àwọn àṣemáṣe tó wáyé lásìkò ìdánwò náà. Láti kojú àwọn ìṣòro yìí, iléeṣẹ́ tó ń rí sí ètò ẹ̀kọ́ sọ pé àwọn gbé àwọn ìlànà tuntun yìí kalẹ̀ láti lè rí pé ìgboyà wà nínú ètò ẹ̀kọ́ Nàìjíríà. Agbẹnusọ iléeṣẹ́ ètò ẹ̀kọ́ Borí Owó Fọláṣadé nínú àtẹ̀jáde kan tó fi léde lójú òpó ayélujára Twitter sọ pé àwọn máa pọn kún akitiyan wọn láti ṣe àrídájú rẹ̀ pé àwọn ètò ìdánwò àpapọ̀ gbé oúnjẹ fẹ́gbẹ́ gba àwòbọ̀. Èyí ni àwọn àyípadà tí wọ́n ṣe sáwọn ìdánwò WAEC àti NECO. Dídá àwọn ìbéèrè rú. Àtẹ̀jáde tí iléeṣẹ́ ètò ẹ̀kọ́ fi léde náà sọ pé àwọn máa bẹ̀rẹ̀ sí ní dá àwọn ìbéèrè rú tó jẹ́ pé ìbéèrè akẹ́kọ̀ọ́ méjì tó bá jókòó ti ara wọn kò ní jọra. Wọ́n ní bí ó tilẹ̀ jẹ́ pé ìbéèrè kan náà ni gbogbo akẹ́kọ̀ọ́ máa dáhùn, àmọ́ bí wọ́n ṣe máa tò àwọn ìbéèrè máa yàtọ̀ síra fún akẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan. Títò àwọn ìbéèrè lọ́nà tó yàtọ̀
kì í ṣe ohun tuntun níbi ètò ìdánwò ní Nàìjíríà nítorí àjọ tó ń ṣe ètò ìdánwò sí ìgbanisílé ẹ̀kọ́ gíga JAMB máa ń ṣe bẹ́ẹ̀ nínú àwọn ìdánwò wọn. Fífòfin de àwọn akẹ́kọ̀ọ́ ìpele àṣekágbá borí owó Fọláṣadé sọ nínú àtẹ̀jáde náà pé àwọn bẹ̀rẹ̀ fífi òfin de àwọn akẹ́kọ̀ọ́ tó bá wà ní ìpele àṣekágbá ní ilé ẹ̀kọ́ girama láti máa lọ kà á ní ilé ẹ̀kọ́ míì yàtọ̀ sí ilé ẹ̀kọ́ tí wọ́n bá ti ń bá bọ̀ tẹ́lẹ̀. Ẹ ó rántí pé nínú oṣù kejìlá ọdún 2025 ní ìjọba ti kéde fífi òfin de àwọn ilé ẹ̀kọ́ girama láti má gba àwọn akẹ́kọ̀ọ́ sí SS3. Ó ní lọ́pọ̀ ìgbà ló jẹ́ pé ọgbọ́n láti ṣe àṣemáṣe níbi ètò ìdánwò ni wọ́n fi máa ń gba àwọn akẹ́kọ̀ọ́ sí ètò ẹ̀kọ́ ní ìpele ìkẹyìn. Ṣíṣe ètò ìdánwò kéékèèké ṣáájú ìdánwò ńlá. Àtẹ̀jáde náà sọ pé iléeṣẹ́ ètò ẹ̀kọ́ ṣẹ̀ṣẹ̀ gbé àwọn ìlànà kan jáde tí gbogbo àwọn àjọ tó ń ṣe ìdánwò gbọ́dọ̀ tẹ̀lé ní gbogbo sáà ètò ẹ̀kọ́. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe sọ, àwọn àsìkò ti wà tí àwọn ìdánwò náà gbọ́dọ̀ jẹ́ gbígbé kalẹ̀. Ó gbọ́dọ̀ wáyé ní oṣù kìíní fún sáà ètò ẹ̀kọ́ àkọ́kọ́, oṣù kẹrin fún sáà kejì, nígbà tí sáà kẹta gbọ́dọ̀ wáyé nínú oṣù kẹjọ. Wọ́n ní àwọn àsìkò yìí gbọ́dọ̀ jẹ́ títẹ̀lé ní gbogbo ìgbà láti lè rí i pé wọ́n tẹ̀lé bó ṣe yẹ. Nọ́mbà ìdánimọ̀ tuntun ní àfikún, iléeṣẹ́ ètò ẹ̀kọ́ ní àwọn ti ṣàgbékalẹ̀ nọ́mbà ìdánimọ̀ tuntun fún àwọn akẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan tí yóò jókòó fún ìdánwò ọdún 2026 àtàwọn ọdún tó ń bọ̀. Àtẹ̀jáde náà ní nọ́mbà ìdánimọ̀ yìí yóò jẹ́ kí wọ́n lè ṣàmójútó akẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan àti láti lè ṣe àkóso ètò ìdánwò náà bó ṣe yẹ. Láti bí ọdún 5 sẹ́yìn báyìí, àwọn akẹ́kọ̀ọ́ tó ń kópa nínú ètò ìdánwò WAEC àti NECO ló ń ṣe dáadáa tó fi mọ́ gbígba máàkì tó lọ sókè nínú ìmọ̀ ìṣirò àti èdè Gẹ̀ẹ́sì. Ṣùgbọ́n èyí já wálẹ̀ lọ́dún 2025 báwọn akẹ́kọ̀ọ́ tó gba máàkì tó dára kò ṣe ju ìdá 48 lọ nínú gbogbo àwọn èèyàn tó jókòó fún ìdánwò náà. Àwọn ó dín ní mílíọ̀nù 2 akẹ́kọ̀ọ́ 1,969,313 ló kópa níbi ètò ìdánwò WAEC lọ́dún 2025, ṣùgbọ́n àwọn 754,545 péré ló gba máàkì tó dára nínú ìmọ̀ ẹ̀kọ́ 5 tó fi mọ́ ìṣirò àti èdè Gẹ̀ẹ́sì. Ìdìtẹ̀gbàjọba tó wáyé ní Burkina Faso forí ṣánpọ́n, ọ̀gágun Traoré móríbọ́ lọ́wọ́ ìkọlù ikú. Àwọn aláṣẹ lórílẹ̀‐èdè Burkina Faso ti kéde pé ìgbìyànjú láti gba ìjọba mọ́ ọ̀gá ológun Ibrahim Traoré ní ọjọ́ ìṣẹ́gun Tuesday ti forí ṣánpọ́n. Mínísítà fún ètò ààbò Burkina Faso Mamadou Sana nínú ìkéde tó ṣe sọ pé ológun kan Paul Henry Damiba ló gbìyànjú ìdìtẹ̀gbàjọba tí kò kẹsẹ̀ járí náà. Ó ní lásìkò tí ìgbìyànjú àwọn ológun náà ti dé ìpele tó kẹ́yìn ni wọ́n bá èròǹgbà náà jẹ́. Ó ní lásìkò tí ìgbìyànjú àwọn ológun náà ti dé ìpele tó kẹ́yìn ni wọ́n bà èròǹgbà náà jẹ́. Ó ní wọ́n gbèrò láti ṣekú pa Traoré kí wọ́n wá ṣèkọlù sáwọn iléeṣẹ́ ìjọba tó ṣe kókó tó fi mọ́ àwọn alágbádá. Sana fẹ̀sùn kàn pé orílẹ̀-èdè Ivory Coast wà lára àwọn tó ń ṣe àtìlẹ́yìn fún Damiba láti gba ìjọba mọ́ Traoré lọ́wọ́. Ọ̀gágun Damiba àti orílẹ̀-èdè Ivory Coast kò tí ì sọ ohunkóhun lórí àwọn ẹ̀sùn náà. Pẹ̀lú gbogbo àwọn ìpèníjà tó ń kojú àti pé ó jẹ́ ológun, Traoré ẹni ọdún 37 sì ń rí àtìlẹ́yìn àwọn aráàlú rẹ̀ tó fi mọ́ káàkiri ẹkùn Áfíríkà, pàápàá bó ṣe máa ń bu ẹnu àtẹ́ lu àwọn òyìnbó amúnisìn. Gẹ́gẹ́ bí mínísítà fétò ààbò náà sì sọ, wọ́n ṣàwárí fídíò kan tó ṣàfihàn báwọn ológun náà ṣe ń gbèrò láti gbàjọba mọ́ Traoré lọ́wọ́. Ó fẹ̀sùn kàn pé alẹ́ ọjọ́ àbámẹ́ta Sátidé ọjọ́ 3 oṣù kìíní ọdún 2026 ni wọ́n ṣe ìpàdé náà níbi tí wọ́n ti ń jíròrò nípa ìlànà tí wọ́n máa lò láti fi pa olórí orílẹ̀-èdè náà. Ó ní wọ́n jíròrò pé bóyá kí àwọn yìnbọn pa tàbí kí wọ́n sọ àdó olóró sí ilé rẹ̀. Sana sọ pé lẹ́yìn náà ni wọ́n ní àwọn máa ṣèkọlù sáwọn olórí ológun míì àtàwọn alágbádá tí wọ́n lórúkọ. Ó tún fẹ̀sùn kàn pé Damiba ti rí àtìlẹ́yìn àwọn ológun àti alágbádá kan tó sì tún ti rí ọ̀pọ̀ owó gbà láti Ivory Coast. Ó ní ó gbèrò láti ṣèkọlù sí ohun ìjà olóró dúróònù àwọn ológun kí àtìlẹ́yìn tó dé láti ilẹ̀ òkèèrè. Wọ́n ní àwọn ń ṣe ìwádìí lọ́wọ́, àwọn sì ti mú ọ̀pọ̀ àwọn èèyàn èyí táwọn máa fi jófin láìpẹ́. Mínísítà náà sọ lórí ẹ̀rọ amóhùnmáwòrán bẹ́ẹ̀. Sana tẹpẹlẹ mọ́ pé àwọn tí ń kojú ìdìtẹ̀gbàjọba náà
tí wọ́n sì rọ àwọn aráàlú láti má jẹ́ kí ẹnikẹ́ni ṣì wọ́n lọ́kàn. Wọ́n ní àwọn kò tí ì lè sọ iye èèyàn tí wọ́n ti fi gbòòrò òfin gbé báyìí. Àwọn lámèétọ̀ tó fi mọ́ abẹ́lé àti ilẹ̀ òkèrè tí fẹ̀sùn kan Traoré pé ó ń ṣèjọba bíi apàṣẹwàá tó sì ń lo ìṣèjọba rẹ̀ láti fi pa àwọn èèyàn lẹ́nu mọ́, tó fi mọ́ fífi òfin gbé àwọn ológun lọ́nà àìtọ́ àtàwọn akọ̀ròyìn. Ìgbà àkọ́kọ́ kọ́ nìyí tí Traoré ń nàka sí Africos pé ó ń dá sí ètò orílẹ̀-èdè òun. Àwọn ìfàǹfà tó ń wáyé ti mú àlékún bá inúfu àyàfu ní ẹkùn náà. Ọ̀gágun Dàmíbà tí í ṣe olórí ológun Burkina Faso láàrin oṣù kìíní sí oṣù kẹsàn-án ọdún 2022 lẹ́yìn tí wọ́n gbàjọba lọ́wọ́ ìjọba alágbádá. Lẹ́yìn tí Traoré gbàjọba lọ́wọ́ rẹ̀ ló sá lọ sí orílẹ̀-èdè Togo tó sì sọ nínú àtẹ̀jáde kan lórí ayélujára pé òun gbàdúrà kí ẹni tó bá ṣèjọba lẹ́yìn òun ní oríire. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé ìsẹ̀mí ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Ojú tí ẹ̀ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ̀ fi ń gbọ́ wá kò ní dì. Láṣẹ Elédùà yóò sì dára fún yín.